ní tó fi ṣẹ̀ríà sọ fún wa ni pé bólúwa ti ṣe tú àwọn sọ̀láàtì ńlẹ̀ gbọ́dọ̀ máa tó lópin ìgbà tí àwọn sọ̀láàtì tẹ́ ẹ jẹ gbèsè rẹ̀ tí ò bá ti pọ̀ ju 5 lọ. ìwọ jẹ gbèsè sọ̀láàtù dhuhr a sì wà lákòókò sọ̀láàtù al-asr, kò sí ìgbàláyè fún ẹ láti ṣe sọ̀láàtù al-asr ṣáájú kó tó ṣe sọ̀láàtù dhuhr. ẹ̀sìn kìí ṣeré rárá, ẹ̀sìn kìí ṣeré rárá. ẹni tó fẹ́ máa dín àkàrà tà láwùjọ Yorùbá yìí yóò lọ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀, yóò sì jẹ́ pé òun náà lọ́gà tí ó máa fọ̀gá rẹ̀ tí ó fi máa ṣe fáàrí ipò ń kọ́ṣẹ́ yanjú òun sì kọ́ṣẹ́ máṣẹ́ ọ̀gá òun lẹ́ni báyìí kó tó di pò náà lọ ra gbádá àtàdògán tó náà fi máa dáná àkàrà tiẹ̀. bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ máa kiri ẹ̀fọ́ ká òun náà tún kẹ́kọ̀ọ́ rẹ̀, àmọ́ tó bá kan ká sẹ̀sìn gbogbo èèyàn ní òpó máa ń parí ẹ̀sìn yìí la sì fẹ́ tàtàrà rẹ̀ sórí rẹ̀. òdo burúkú àtòrí tó dúdú lọ́pọ̀lọpọ̀ sì ń gbé ká ní fi ń sẹ́sìn. sẹ́kàn sọ fún ọ pé gbogbo tó bá ti rò náà lẹ́kàn lè máa ṣe ni eré lẹ́sìn ni bíi ti Islam kọ́ gbàgbé ẹ̀ tó bá ti máa ń parí kó sí ẹnu déédéé síbi kọ́ panu mọ́ torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí ní tó fẹ́ mú jáde lẹ́nu tí ò ní rùn. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. aṣọ ló tó ti gbó eléyìí tó ṣe wípé àfẹ́ wọ́mà tí a bá mú irú aṣọ bẹ́ẹ̀ tá a bá bùn yàn kì í ṣe gbogbo ẹni tá a bá bùn ni ó kà kún pa àbùn ní nǹkan gidi. kí ni tá a lè ṣe sí tá a lè dáná sun àbí báwo. bẹ́ẹ̀ ni ẹ̀yin lè máa fojú wò wípé àwọn ẹni tẹ́ lè fi aṣọ yìí ṣọwọ́ sí wọ́n lè máa fojú kéré rẹ̀, kì í ṣe gbogbo wọn ni ó ṣe bẹ́ẹ̀ nítorí pé a ní jura wa lọ ìyà sì ń jẹ wá jura wa lọ. wọ́n bẹ nínú àwọn èèyàn aṣọ tẹ́yìn ń wò pó ti gbó ti tí o aṣọ gidi ni lójú ẹlòmíì nítorí pé tẹ́ ẹ bá wò ó sí èyí tí ń bẹ lọ́rùn rẹ̀ èyí tí ń wọ̀ sọ́rùn kò fi nǹkan kan dáa tó ìtẹ́yìn fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ fi fún un tó bá wá lòun ọ̀fẹ́ ẹ tó fi fẹ́ lómi ẹ ní sáláì rẹ nígbà lọ́dọ̀ yín dípò kí wàá lọ jó aṣọ ná ẹ ṣe fi ṣe ìnulẹ̀ kẹ́ ẹ máa lo aṣọ yẹn láti fi nulẹ̀ kò bá pè yín ju kẹ́ ẹ dáná sun lọ torí pé gbogbo níta bá ti dáná sun eérú rẹ̀ gan yóò dìdọ̀tí a máa ṣẹ̀ṣẹ̀ wábi tá a dà sí nígbà tó sì jẹ́ pé àlè bùkátà sí ní tá a máa fi nulẹ̀ tá a máa fi ẹsẹ̀ nù kó tó di pa wọnú ilé kò sí nǹkan tó burú ká máa lò fún lẹ́yìn náà títí tí òfin ní ṣe lò fún kankan mọ́ ẹlẹ́yìn ìjẹba. wọ́n ní ṣáàdùà kan wà tí a lè máa ṣe nítorí pé kàlẹ́ndà tuntun ti hijira ọ̀wọ́lé kò sí àdádálẹ̀ lásán kódà kò sí lábẹ́ òfin ṣẹ̀ríyà kẹ́ ẹ máa kíra yín pé ọdún tuntun ọdún òní tuntun ojoojúmọ́ lọ́dún nípa pé àwọn èèyàn tẹ́ rí láyé ojoojúmọ́ lọ́dún kan pé fún wa ẹni tí ọdún kan ò bá lé fún lónìí yóò lé fún lọ́la tẹlomi ó sì lé lọ́tùnla torí pé tó tí wọ́n bí wá sọ̀tọ̀ọ̀tọ̀ torí ẹ̀ ló ṣe túmọ̀ sí pé ojoojúmọ́ lọ́dún pé fóníkálukú lọ́tọ̀ọ̀tọ̀ àwọn èèyàn kò sí lábẹ́ òfin ṣẹ̀ríyà kẹ́ ẹ̀ ti torí pé kàlẹ́ndà kan tuntun bẹ̀rẹ̀ kẹ́ ẹ máa ṣayẹyẹ ìgbà tí ṣẹ̀ríyà ti sọ fún ọ pé èèyàn gan alára tọ́jọ́ kan bá lé sí fún un tọ́dún kan lé nínú ọjọ́ ayé rẹ̀ kò sí nínú ìlànà pé kó máa yọ kẹ́yìn máa kí pípọ́jọ́ kan lé lórí ọjọ́ ayé rẹ̀ á ń bọ̀sibọ́sí pé ó á pàtẹ́ ipò ń fẹ́ ṣèké ni ṣé kàlẹ́ndà tó wá tán lẹ́ẹ̀mọ́ ṣayẹyẹ fún eléyìí kò sí nínú nǹkan tẹ́sán Islam tó mú wa kàlẹ́ndà gan ó ti wà tó jẹ́ pé ẹnìkan kan máa lò kí ni tuntun tó ṣẹlẹ̀ nípa kàlẹ́ndà hijra wọn náà ni pé Umar ibn al-Khattab radiyallahu anhu wọ́n fọwọ́ sí kó máa jẹ́ lílò láti fi máa kọ ọjọ́ láti fi máa ka ọjọ́ nípa àgbà tí a gbèrò láti ṣe nǹkan lọ́jọ́ tí ń bọ̀ ká máa fi kàlẹ́ndà àti hijira yìí ká máa fi sàmì
kìí ṣe pé kàlẹ́ndà hijra ń ṣe ló wáyé bẹ̀rẹ̀ pẹ̀lú pànàbí ṣe hijra láti Mẹ́kà lọ sí Madina rárá. Kàlẹ́ndà yìí ti ń bẹ ṣáájú kànàbí tó ṣe hijra. Ànábì sallallahu alayhi wa sallam wọn à fi ọjọ́ àkọ́kọ́ rẹ̀ tó fi ṣe hijra sọjọ́ àkọ́kọ́ nínú kàlẹ́ndà hijra rárá. Torí délé yìí eléyìí ò sí nínú ìlànà. Àfi tó bá gbẹ̀yìn ń kọ́ sí àwọn tí èsè mùsùlùmí tó wáyé pé tí kàlẹ́ndà kan bá ti tán lọ́dọ̀ tiwọn wọ́n máa ṣayẹyẹ pé àwọn bẹ̀rẹ̀ ọdún tuntun, ọdún kan lọ, káwọn ṣàdúrà ọdún tó lọ, káwọn ṣàdúrà ọdún tó dé. Àdádálẹ̀ lásán lélẹ́yìn. Kò sígbà tí mùsùlùmí àbùkátà kọ́ máa ṣàdúrà. Wọ́n máa ṣàdúrà lọ́jọ́ gbogbo. Wọ́n á ṣàdúrà láàárọ̀ kó tó di pé lẹ̀ ṣú. Wọ́n á ṣàdúrà lẹ́yìn ìgbà tí lẹ̀ ṣú kó tó tún di pé lẹ̀ mọ́. Nítorí pé ìwọ ń fẹ́ kó dáa fún ọ láàárọ̀, bẹ́ẹ̀ ló ń fẹ́ kó dáa fún ọ lálẹ́. Ó fẹ́ kó sàn rẹ̀ kó bàjẹ́. Gbogbo ìgbà iná ni mùsùlùmí máa ń ṣàdúrà. Ká fàdúrà kan sígbà kan pàtó pé nítorí pé kàlẹ́ndà kan fẹ́ tán omi fẹ́ wọlé, àdádálẹ̀ lásán ni. Mélòó lẹ ti mójútó nu tẹ́sìn Islam mú wa eléyìí tó ṣe déédéé dọ́gba tó fi wá jẹ́ pàdádálẹ̀ lẹ́tẹ̀bàtì. Kò sí ní tá a fẹ́ fi ṣe, kò ní ìtumọ̀ kankan. Eléyìí jẹ́ bó ti ṣe jẹ́mbà. Wọ́n ní ẹnìkan fẹ́ ìyàwó. Òun jẹ́ ọmọ South Africa, ó wá fẹ́ ọmọ Nàìjíríà níyàwó. Wọ́n wá kíyèsí pé gbogbo ìgbà tí ìyàwó yìí fi ń bẹ pẹ̀lú òun kò nígbà iṣẹ́ méjì ju kó máa tẹ fóònù lọ. Iṣẹ́ ilé, ẹ̀tọ́ ọkọ, gbogbo ètò ẹ̀ kó mójútó kì í sábà mójútó. Ọkọ sì máa ń pàkíyèsí rẹ̀ ṣùgbọ́n kì í bá a jà. Tó fi wá di pé àwọn bàbá àti ìyá ìyàwó tọrọ pé kó máa wọn wá kó tiẹ̀ wá yọjú sáwọn káwọn rà láàfíà rẹ̀. Àti òun á délé ló bá ta púpọ̀ wọn padà lọ bọ́kọ mọ́. Wípé ọkọ ó sì sọ fọ́kọ pé káwọn mú ìgbéyàwó yìí wá sópin. Ǹjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa kọ́yàn ni? Bẹ́ẹ̀ lèèyàn máa pòun ò ṣe má ni. Kí ni kọ́kọ́ ó ṣe? Kò sí ṣíṣe kò sáìṣe. Nígbà tí wọ́n bá ti lè wá sí Nàìjíríà kò fi wá mú ìyàwó rẹ̀. Bọ́rọ̀ kan ní bá ṣe ń bẹ́ẹ̀ kẹ́ sọ́kọ́ yanjú. Kò sí nǹkan tó lè rí ṣe ju pé kí wọ́n náà gba kámú lọ. Nínú kí wọ́n kọ́lẹ̀ àbí kó nǹkan bọ́ dànù. Ọ̀kan ṣẹlẹ̀ nínú méjèèjì. Lẹ́yìn wá àgbà náà mi ìyẹn máa ń gbàgbé ní àwọn àgbàgbé tí ó yẹ kó gbàgbé. Ìwọ ń sọ wípé ìyàwó tó fẹ́ kò ní iṣẹ́ méjì ju kó máa tẹ fóònù lọ. Bóò ni wọ́n ṣe rí fẹ́? Ṣebí fóònù náà ló tẹ̀ títí tẹ́ fi mọ́ra yín. Torí pé èèyàn wà Nàìjíríà wọ́n wà South Africa. Ṣé kìí ṣe orí ojú ewé ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook lẹ ti ríra yín? Fóònù náà ló tẹ̀ tó fi rí ọ, fóònù ni wọ́n náà tẹ̀ tó fi rí. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ní àwọ̀ tá a bá fi jó fẹ́ ìran ní ọ̀bà lọ. Nǹkan tó fi fẹ́ náà ni ó máa tẹ̀. Ìwọ náà lára fóònù ni wọ́n náà ń tẹ̀ tí ẹ kàn jọ lójú ni. Nípa pé lẹ́yìn tó ti fi ọtán kò yẹ kó tẹ fóònù mọ́. Ẹbí wọn náà yé tẹ fóònù. Tí wọn náà tún wá wọn Fólúkẹ́mi. So eléyìí túmọ̀ sí wípé eléyìí ó yẹ kó yọ ọ lẹ́nu. Tó bá níyàwó rẹ fẹ́ tẹ ọkọ̀ létí kó máa bọ̀ wá sí Nàìjíríà ń bí. Tí ìyàwó bá takú wọn lé tó lòun ọlọ́mọ. Ẹni tí ó ṣètìlẹ́ fi jó yóò lè ṣàlàyé. Olúwa bá fún ọ níṣẹ́gun lórí ọmọ mú ìyàwó ẹ̀ lọ. Ó bá sì lóun ọ̀fẹ́ ọmọdé abájọ tí ò fi wá mọ́. Lẹ́yìn ìjọba oṣù yìí. Jazakumullahu khairan Sheikh. 08085677726 08085677726 fáwọn tó ń bẹ ní Nàìjíríà. Fáwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè láti máa pè wọlé +234 8083 293896 +234 8083 293896. Eléyìí náà ni nọ́mbà tí a lè máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí ìkejì tí a bá ní. Ẹ lórúkọ yín o. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Tí ń pè láti wo náà ìbéèrè yín. Ọ̀gbọ́n. Náà. Ṣáà lè kó fún wọn pẹ̀lú àjọyọ̀ nígbà wọn ṣiṣẹ́ láwọn òbí mọ́ ìdá lè kó fún wọn.
lásán. Ìbéèrè wọn ni pé nínú ìbéèrè tí a ti béèrè kọjá tí ẹ ti bá a fèsì lórí pé aṣọ tó ti gbó wọ́n wá ní àwọn tó jẹ́ pé wọ́n ní ìpèníjà ọpọlọ tó sì jẹ́ pé ìhòòhò ni wọ́n wá yí pé ṣé irúfẹ́ aṣọ tó ti gbó ń ṣàlékò fún wọn fáwọn láti máa wọ̀. bẹ́ẹ̀ ni ká bá lè fún wọn léyìí tó dáa jùlọ nítorí pé àwọn náà á lè rò wọ́n pin aláàánú lẹ́lẹ́dàá wa ó lè fún wọn lálàáfíà kan gbádùn bí ẹni tí nǹkan kan ò ṣe rí láyé rẹ̀ lọ́jọ́ ọ̀la nǹkan tá a fẹ́ tá a nífẹ̀ẹ́ sí náà la máa fi tọrọ àwọn aṣọ tá à ń sọ pé a ti lò ó ti gbó yìí kò gbọ́dọ̀ jẹ́ pé a lo aṣọ gbódè kìsà kó tó di pé à ń ronú pa fẹ́ lómi àwa gan alára á lọ́njọ́ kan àwọn tó dáa tó bá já sọ tó dùn tó bá jóúnjẹ iná ní ká máa fi tọrọ fẹ́ lómi Olúwa Ẹlẹ́dàá ni wa yut'imuna ala hubbihi miskinan wa yatiman wa asira wọ́n máa ń fún àwọn èèyàn lóúnjẹ jẹ tó ń tìfẹ́ tí wọ́n ní sóúnjẹ náà nígbà tí wọ́n fún wa wọ́n máa ń fi fún aláìní bákan náà ọmọ òrukàn àtàwọn ẹrúgun a ò gbọ́dọ̀ já sí wípé èèyàn burúkú lásán là wà àwọn ò ní fi nǹkan kan tọrọ àfi tí bá ti ń bàjẹ́ aṣọ tó ṣe pé tá a bá ti jókòó yọ̀bẹ pẹ́ làwọn ò fún yàn oúnjẹ tó ti bàjẹ́ títí ń rùn láwọn àgbè kaná lórí irọ́ àwọn àgbè fáláì ní pé ẹ tètè jẹ́ kó má tutù àbí ẹ tètè jẹ́ ó ti bàjẹ́ ó tó bu ó túmọ̀ sí pé ká bẹ̀rù Allah ká rántí pé àwa gan kù gbogbo tí ń jọ wá lójú ńlá filẹ̀ torí rẹ̀ ìgbà tí ń jọ wá lójú tó dáhùn lolúwa ń fẹ́ káwa náà fi tọrọ torí ẹ̀ tábà ń sọ pásọ tá a lò kù kò gbọ́dọ̀ jẹ́ èyí tó ti gbódè kìsà sẹ́mi pa mọ́ nǹkan lò jura wa lọ ẹlòmíì lè lo aṣọ fọ́dún mẹ́wàá ṣùgbọ́n tó bá tún yọ jáde ẹ̀sìn bí kò tí ì lò tọdún kan ẹlòmíì sì ń bẹ lọ́wọ́ tó bá lo aṣọ fọ́dún kan lásán àfa wọ́n rò pé tí ń lò láti bí 20 ọdún ni torí ẹ̀ èyí tẹ́ rí tó dáa tó jọ yín náà lójú ìníkẹ́ ẹ máa bùnyàn ẹ máa ti torí pé ó ní ìpèníjà ọpọlọ wàá jẹ́ pé tí ọ̀dà náà la fún rárá bígbà táwa náà ti wọ́pẹ́ ìwọ ò lè ní lárí mọ́ tẹ́lẹ̀ náà ẹ jẹ́ ká ro dáadáa sáwọn náà Olúwa kó bá wa fún gbogbo orú wọn lálàáfíà kó fún gbogbo wa náà lálàáfíà. Allahumma amin. 08085677726 08085677726 plus 2348083293896 ẹ lórúkọ yín o. ó kọ yín o. kí lẹ sọ. hello ó ti já 08085677726 plus 2348083293896 ẹ jẹ́ kí ẹ mọ ìbéèrè léyìí wọ́n ní ẹni tó ń ṣe sọ́lá ní jàmá tó wá fi fóònù ẹ̀ sílẹ̀ fóònù wa dún ó wá padà lọlẹ̀ láti lọ rèé pa kó fi sí ìdákẹ́jẹ́ lẹ́yìn tó padà wá sórí ìnàró tán wọ́n ní ǹjẹ́ sọ́lá rẹ̀ ṣé ó ní àlàáfíà bí. kò lálàáfíà eré ní í ṣe kọ́ ọmọ tó máa bí tó ń wà eré fóònù kọ àbí ìranù ìwé ṣe fi fóònù yẹn sí kó dákẹ́jẹ́ kó tó bẹ̀rẹ̀ sọ́lá kó gbàgbé ẹ̀ kó tún sọ́lá ti yẹn bẹ̀rẹ̀. bákan náà nínú ìbéèrè mi wọ́n ní láwùjọ wa tọ́já sí pé tásìkò sọ́lá ti bá ti tó ìpèpè fún sọ́lá yóò máa wáyé òye sì ṣe lẹ́ẹ̀kan náà ní gbogbo mọ́ṣáláṣí ó pé so yóò máa fi bí àwọn ìṣẹ́jú àyá kéékèèké yàtọ̀tọ̀ síra wọn wọ́n ní ǹjẹ́ tó bá ń pèpè fún sọ́láàtì lásìkò sọ́láàtì kan tá a bá dáhùn sọ́láàtì tá a gbọ́ tó súnmọ́ wa tá a bá tún wá gbọ́yùn tán tá a tún gbọ́ mi égbé iṣẹ́ gbogbo ìta ń gbọ́n láàmú dáhùn àbí tá a bá ti dáhùn yọkan só ti tó. gbogbo ẹ̀ náà lè dáhùn torí pé àdìsá Nabi sallallahu alayhi wa sallam ó ní idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqul tẹ bá gbọ́ olùpèpè fún sọ́láàtì tó ń pèpè fún sọ́lá irú ní tí ń sọ ní kẹ́yìn náà máa sọ èyí pọ̀ jù nígbà tẹ́ni tí ń pèpè fún sọ́láàtì bá ti ń pèpè tẹ́yìn sì ń gbọ́ ẹ̀ dáhùn ṣùgbọ́n èyí tí wọ́n sọ nípa pé lákòókò sọ́láàtì bá wọlé ẹ̀ẹ̀kan náà lákòókò rẹ̀ máa ń wọlé ṣùgbọ́n àwọn ẹni tó pèpè fún sọ́lá wọn kì í pèpè fún lẹ́ẹ̀kan náà eléyàn ní í ṣe pẹ̀lú pé kò sí àkóso
eléyìí tó nítumọ̀ fún àti máa darí àwọn mùsùlùmí lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn. Eléyìí ló bí gbogbo irú àwọn nǹkan báwọn. Tí àkóso tó nítumọ̀ bá wà fáwọn mùsùlùmí lórí ọ̀rọ̀ ẹ̀sìn wọn, àwọn alákòóso yẹn ni ó fi àlàkalẹ̀ lélẹ̀ pé tí àkókò sọláàtì bá ti wọlé ta ìwọlé, iná làwọn ẹni tí wọ́n máa pèpè fún sọláàtì lẹ́nu kálukú ti wà ní ara gbòǹgbòǹ ẹ̀kan náà ìnìkan máa pè sọláàtì yẹn. Ẹni tó bá pẹ́ sásìkò yẹn, àwọn alákòóso yẹn wọ́n láǹfààní àti fẹ̀yìn wọn ti kúrò nídìí à ń pèpè fún sọlá. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe láwọn orílẹ̀-èdè ibi tí wọ́n bá ti ní àkóso tó nítumọ̀ fún àti máa darí ètò ẹ̀sìn Islam. Torí ẹ̀ ó sì jẹ́ pé tó bá ti gbọ́ pásìkò sọlá ti wọlé, àkókò yẹn kan náà lọ́gbọ̀n tí gbogbo mọ́ṣáláṣí pátá ń pè sọlá. Torí ìdí eléyìí báyìí, tó bá wá ṣẹlẹ̀ pé ọ̀tọ̀ lásìkò táwọn lè ń pè, ọ̀tọ̀ lè táwọn ti ń pè, gbogbo tó bá ti gbọ́ tó bá sàti já sí pákókò sọláàtì náà ni wọ́n ń pè sí ọmọ dáhùn. Jazakumullahu khairan sir. Jazakumullahu khairan ya Sheikh. 08085677726 08085677726 plus 2348083293896. Nínú ìbéèrè mi, òun náà ni gẹ́gẹ́ bí òní ṣe jẹ́ ọjọ́ kẹrin Muharram 1448 ìjírọ̀ kàlẹ́ndà. Ayakunla Sheikh, ẹ dákun ẹ bá wa sọ̀rọ̀ nípa Ashura àti Tasua. Alhamdulillah, ó wá nínú hadith Annabi sallallahu alayhi wa sallam ilé tí Imam al-Bukhari àti àwọn míì gbé jáde. Annabi sallallahu alayhi wa sallam sọ pé afdalu siyam siyamu shahrillahi al-muharram. Siyamu tó lọ́lá jù òun náà ni siyamu oṣù Allah al-Muharram. Oṣù Allah al-Muharram iná láti wà nù ẹ̀. Ìmásí gbogbo wa ni pé ọ̀kan nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ oṣù àbọ̀wọ̀ tá a yà sọ́tọ̀ nínú oṣù 12 eléyìí tó wà nínú ọdún, òun náà lóṣù al-Muharram wà. Àwọn oṣù mẹ́ta yòókù òun náà ni Rajab, Dhul-Qa'dah àti Dhul-Hijjah. Olúwa Ẹlẹ́dàá ṣe ká jagun léèwọ̀ nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin, bẹ́ẹ̀ ló ṣe àbòsí ṣíṣe léèwọ̀ ní ìwọ̀ tó kan pa. Torí pé jíjẹ́ ìwọ̀ àbòsí ojoojúmọ́ gbogbo àkókò ni, ṣùgbọ́n jíjẹ́ ìwọ̀ rẹ̀ lóṣù Ramadan ní àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ó jẹ́ ètò ní agbára púpọ̀. Olúwa Ẹlẹ́dàá wa ó ní ká Ànábì sallallahu alayhi wa sallam kó máa ṣàlàyé ẹ̀sìn fún wa. Inú àlàyé tó ṣe fún wa ni pé oṣù al-Muharram ṣìyàmù nínú rẹ̀ lọ́lọ́lá jù lẹ́yìn ṣìyàmù ti Ramadan tó jẹ́ ọ̀ranyàn. A sì mọ̀ pé nínú oṣù al-Muharram yìí náà láti rí Ashura. Ashura òun náà lọ́jọ́ kẹwàá nínú oṣù al-Muharram. Ashura tọdún yìí insha Allah yóò jẹ́ ní ọjọ́ al-Khamis eléyìí tí ń bọ̀ nínú ọ̀sẹ̀ tí ń bọ̀. Ní inú nǹkan tí a fi ṣe wá lójú kòkòrò ká máa ṣe ní siyam ọ̀nà ní siyam ọjọ́ Ashura. Ọjọ́ Ashura yìí hadithi wá ó fi hàn pé látàyè jahiliya iná làwọn kuffaru Quraysh ni wọ́n ti máa ṣe siyam Ashura. Bẹ́ẹ̀ ni ẹgbàá wa tún fi hàn pànàbì gan pẹ̀lú wọn ṣe láyé ojú dúdú tí ó ti ṣe Islam. Bàtà Nàbì sallallahu alayhi wa sallam wá sí hijira wá sí al-Madina, ọba kó àwọn Yahudi wọ́n máa ń ṣe sùyàmù Ashura. Wọ́n á bi wọ́n léèrè pé èyí ti jẹ́ o. Wọ́n ní sùyàmù ọjọ́ tó lùwà fún Ànábì Musa alayhi salam ní ìṣẹ́gun lórí ọ̀tá rẹ̀ Fir'auna àtàwọn ọmọ ogun rẹ̀ làwọn ń ṣe ń fọjọ́ yìí ṣe sùyàmù. Ànábì sallallahu alayhi wa sallam wá sọ pé ana awla bi Musa minkum, èmi ni mo lẹ́tọ̀ọ́ sí Ànábì Musa jù yín lọ. Fasamahu wa amara bi siyamihi. Ànábì wa bẹ̀rẹ̀ sí ní ṣe sùyàmù Ashura, ó sì pa láṣẹ kíkà máa ṣe. Àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wọ́n ní ṣáájú kí Ramadan tó jọ́ranyàn ní gbogbo nǹkan ìṣẹ̀lẹ̀. Torí rẹ̀ Ashura ọ̀ranyàn ló jẹ́ nínú òfin ṣẹ̀ríà ṣáájú kí Ramadan tó jọ́ranyàn. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Olúwa wá ṣe sùyàmù Ramadan lọ́ranyàn, nígbà tó sọ pé ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun.
ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹsẹ sùyàmù Ramadan lọ́ràn ẹ̀ lórí yín gẹ́gẹ́ bá a ti ṣe ṣe lọ́ràn ẹ̀ lórí àwọn ẹni tó síwájú yín kẹ́ ẹ lè bá a jẹ́ni tí ó máa bẹ̀rù tí ó máa páyà Allah. wọ́n ní jíjẹ́ ọ̀ranyàn Ramadan lolúwa fi pa jíjẹ́ ọ̀ranyàn Ashura rẹ̀ torí rẹ̀ wà nù hadith wípé lẹ́yìn rẹ̀ faman sha'a sama wa man sha'a taraka ẹni tó bá wù kó máa ṣe sùyàmù Ashura lẹ́yìn rẹ̀ ẹni tó bá wù kó pàtì ọjọ́ ọ̀ranyàn mà. nínú ẹgbàáwọ̀rọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma ó ní wọ́n pe àkíyèsí anabi sallallahu alayhi wa sallam pé sùyàmù Ashura eléyìí tẹ́ ní ká máa ṣe kìí ṣe àwọn Yahudi wọ́n máa wò pé bóyá à ń ṣe àwòkọ́ṣe àwọn ni gbàdá pé àwọn náà ń ṣe sùyàmù Ashura anabi sallallahu alayhi wa sallam wá sọ pé la in 'ishtu ila al-qadimi la asumanna at-tasi'. tó lọ́wọ́ bá ní kẹ́mi mi ogun di ọdún tí ń bọ̀ màá ṣe sùyàmù tọjọ́ kẹsàn-án pẹ̀lú ẹ̀ ètò túmọ̀ sí pé Tasu'a yọ pẹ̀lú Ashura eléyìí olùwọ̀ wá pé kẹ́mi ànábì ogun dẹ̀mí o ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ kalẹ̀ ó ti dúró digbí ìdí inú tá a fi máa ń sọ pé ẹ ṣe Tasu'a ẹ tún ṣe Ashura bí ọdún tá a wà nínú rẹ̀ nísìn ọjọ́ àlàrúbá tí ń bọ̀ òní Tasu'a ọjọ́ alhamis òní Ashura à ń fẹ́ kí gbogbo mùsùlùmí ká ṣe sùyàmù rẹ̀ nínú hadithu Abi Qatada radiyallahu anhu eléyìí tí alimam Muslim tó gbé jáde nínú tírà rẹ̀ ó ń bi anabi sallallahu alayhi wa sallam nípa àwọn sùyàmù àwọn ètò jẹ́ náfìlà kí lọ́lá ti ń bẹ fún kí lẹ́san tó wà fẹ́ tó bá ṣe ó fi wá béèrè lórí Ashura anabi sallallahu alayhi wa sallam ní sùyàmù Ashura yukaffiru sana olúwa máa fi ń pèsè ọdún kan rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tọdún tó kọjá láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké al-Imam al-Qarafi wọ́n ní ń pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ̀ ayé as-sagha'ir àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti kéékèèké àti ńláńlá gbogbo ẹ̀ la fẹ́ kó ló wá bá a parẹ́ sùyàmù ọjọ́ ẹyọ kan péré olúwa ó fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ̀ fún ọ ẹ jẹ́ ká gbìyànjú láti kópa níbẹ̀. Ashura ó dá dúró gédégbé Tasu'a òun náà dá dúró gédégbé ṣùgbọ́n ká má ṣe Ashura lásán ká ṣe má Tasu'a òun lọ́lọ́lá jù. ǹjẹ́ a rí nínú àwọn olùmọ̀ àwọn tó sọ pé Ashura gan ọjọ́ kẹsàn-án ni kìí ṣe kẹwàá nínú àwọn olùmọ̀ tó wípé ní Abdullah ibn Abbas radiyallahu anhuma ṣùgbọ́n ìtọ́dọ́gba ni pé Ashura látara ashara ìní wọn ti mú ashara sí ní mẹ́wàá ṣùgbọ́n wọ́n pè mọ́rù náà fi sọ pé Ashura mẹ́wàá ni ẹgbà wá ọ̀rọ̀ tó tún wá mí látọ̀dọ̀ ibn Abbas sanabi sallallahu alayhi wa sallam la fi dàmà wípé ashara ìní Ashura tis'a òní Tasu'a torí ẹjọ́ kẹsàn-án àtijọ́ kẹwàá à ń fẹ́ ká sọ sùyàmù rẹ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn wọ́n á sọ pé ìgbà tó ti jẹ́ pé àfojúsùn wa tá a fi ní ká pàjọ́ kẹsàn-án papọ̀ mọ́tẹ̀kẹwàá ká fi sọ sùyàmù wọn papọ̀ òní pé a fẹ́ ṣe àṣeyapa sáwọn Yahudi ẹni ó bá ti lè ṣe sùyàmù ọjọ́ kẹsàn-án mọ́tẹ̀kẹwàá a jẹ́ pé kó ṣe ẹ̀kọkànlá má ti ẹ̀kẹwàá torí pé nu méjèèjì ìyapa sí wọn wà bẹ́ẹ̀ náà àwọn yẹn máa ń sọ pé sùyàmù káyókáyó òní sùyàmù Ashura ìsọkúsọ lásán lélẹ́yìn ìsọkúsọ lásán so kò síyàtọ̀ láàrin Ashura àtàwọn sùyàmù mi àfẹ́kọ̀ jẹ àjẹyó àjẹrankùn àjẹmẹ́yìn Júdà eléyìí ò sínú nǹkan tí Islam mú wa ọlọ́mìn ahun burúkú ni èèyàn burúkú rádaràda ní nílé rẹ̀ kì í ṣe dáadáa sí àwọn kì í ṣe dáadáa sọmọ àdìjọ Ashura gbogbo nǹkan ló kó wọlé tí Ashura bá ti lọ ńkọ́ ó tún bẹ̀rẹ̀ wàkà làwọn bá pé kí gbogbo ọjọ́ kúkú jẹ́ Ashura eléyìí báyìí kò sí nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀ Islam ò ní kó jẹun torí pé ó ṣe Ashura ara àwọn àṣàkáṣà eléyìí tá ìgbẹ́sìn yìí tó bí fáwọn èèyàn nù Ashura yàtọ̀ sí sùyàmù ọjọ́ Àrafà yàtọ̀ sí sùyàmù ọjọ́ alhamis yàtọ̀ sí sùyàmù ọjọ́ àtìní yàtọ̀ sí sùyàmù ẹni tí ń ṣe mẹ́ta láàrin oṣù kọ̀ọ̀kan gbogbo ẹ̀ ìrọ̀rùn náà ni gbàgbára rẹ bá ṣe ká má sì jẹ àjẹránkùn àjẹsíra rẹ léṣe. Jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o wa aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹ ti ń pè wa aleykum salaam wa rahmatulah barakatuh ó kọ́ ibi ẹ ti ń pè o. ẹ lórúkọ yín
ó kọ́ yín bẹ́ẹ̀ ó ti já 08085677726 08085677726 plus 2348083293896 ẹ lórúkọ yín o. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ó kọ́ yín bẹ́ẹ̀ sí ń pè. Yusuf ni láti Agége. Ìbéèrè yín. Mo ní ṣé èèyàn lè ṣe láti zúrì pẹ̀lú ẹni tó kí á sí ọ̀rẹ́ ọ̀lẹ́ ìpín ṣé tó bẹ̀. Ṣé ẹlẹ́ẹ̀kejì ni pé kí rí á sí. alhamdulilayi ẹ má sọ ẹ̀sìn délé àkókò sọlátù zuhur ó máa ń wọlé ṣáájú ti asr kí ni ìwọ wá ń wòran bíi wákàtí méjì mẹ́ta jù bẹ́ẹ̀ gan lọ nígbà mi tí gbogbo ẹ fi lọ ìwọ ò ṣe sọlátù zuhur ọ̀wá ń ṣèbéèrè pé sọ lè tò lẹ́yìn ẹni tí ń ṣe asr náà tí ì ṣeré ẹ̀yin kì í ṣe fi oúnjẹ tí alẹ́ kẹ́ fi sóúnjẹ ọ̀sán àtàárọ̀ ṣùgbọ́n tó bá kan ká ṣẹ̀sìn ẹ̀ máa ká fẹ̀sìn ká fi ráàlì ẹ̀ máa ká fi àsìkò rẹ̀ ká máa fi falẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ o àkókò sọ̀láàtì kọ̀ọ̀kan ni kó máa ṣe inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀rọ̀ alẹ́ ṣe sọ̀láàtì kan lẹ́yìn ọ̀kan àwọn èèyàn ti sọ́ dáwàdà ìdí nu tá a fi sọ pé ọ̀ gbọ́dọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò sínú tírà fiqh eléyìí tó wà láwùjọ ń bí ọ̀rọ̀ àwọn ash-Shafi'iyya àti Hanabila ni kí ló dé tó máa ti bìkan bọ́ọ̀bì kan látàrí pọ̀ ń wá ìdẹ̀kùn tí ò ní ìtumọ̀ lẹ́yìn ìjọba bó ti ṣe jẹ́. 08085. àwọn kan ṣe béèrè kan wọ́n láwọn ṣe solatul asr lẹ́yìn lè máàmù kan ìgbà táwọn á parí sọlá làwọn bá tún rí ìmáàmù yẹn jàmáà míì tí wọ́n tó ti bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí ló bá tún lọ darapọ̀ mọ́ àwọn á dóde tó fi parí sọlá ìgbà tó wá parí làwọn abilé rè pé èyí ti jẹ́ ṣé báwa tó lẹ́yìn yín nìsín láti ṣe solatul asr èwo lẹ́yìn tún lọ sí o pẹ́rẹ́ tí ìmáàmù ọ̀daràn ló bá lóun ò tí ì ṣe bóhùr. Subhanallah. àníyàwó lẹ wá ní ṣé èyí tẹ̀ síwájú wá sí wọ́n á ní òun dàníyàn asr lẹ́ni tó sì jẹ gbèsè ọ̀vọ́r. sọ ń bọ̀ wọ́n ti wá ní kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ àmọ́ ńgbà tó ń wá lọ́ọ́ darapọ̀ má jàmáà mi òun dàníyàn sọ̀látù zuhur lẹ́yìn tàwọn ní tí ń ṣe asr. àwọn wá ń béèrè pé kí ni ìdájọ́ sọ̀láàtì àwọn ẹ̀ ṣe sọ̀láàtì ẹ̀ ṣe sọ̀láàtì rárá nítorí pé ẹ ti ṣìyàn tó lẹ́yìn rẹ̀ òfin ṣẹ̀ríà ò gbà wípé kó o ṣe sọ̀láàtì asr ṣáájú zuhur torí pé Olúwa ti ṣe tó kàn ó tó pé zuhur ní síwájú asr asr ní síwájú maghrib ní síwájú sọ̀láàtì ìṣá torí de eléyìí sọ̀láàtì tó síwájú yín ṣeun kò ní kì í ṣe sọ̀láàtì ló ṣe ẹ ti tò lẹ́yìn èèyàn tí ó yẹ kẹ́ tò lẹ́yìn ẹ̀. bákan náà sọ̀láàtù zuhur tí arákùnrin yẹn wá lọ padà tún ṣe lẹ́yìn àwọn ẹni tí ń ṣe asr zuhur nìkan ló ṣe lọ́jọ́ yẹn ó kọ asri fún a gbọ́dọ̀ tún asri ṣe kẹ́ ẹ sọ fún lè má mú yín bẹ́ẹ̀ lẹ́yìn ìjọba ṣojú.